àwọn alágbára ilẹ̀ haúsá ìyún àwọn èèkàn ní ilẹ̀ haúsá tí wọ́n lẹ́nu wọ́n ti ń jáde báyìí o, wọ́n sì ti ń fojú hàn láti jẹ́ kó di mímọ̀ pé bí àsìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 yóò bá fi dé, àwọn gbọ́dọ̀ lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àlééfà nítorí pé ó ti dojú ayé o, ó ti ṣe àwọn, àti pé báwọn ṣe fi ayé hàn ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ni àwọn náà yóò fàyè hàn Tinubu lásìkò ètò ìdìbò ọdún 2027. kì í ṣe ìròyìn mọ́ tàbí nǹkan tuntun pé àwọn haúsá ló sọ Tinubu di ààrẹ nítorí pé ìbò wọn ni ló pọ̀jù nínú ìbò tó sọ di ààrẹ lọ́dún 2023. bẹ́ẹ̀ sì rèé, níṣe ni àwọn haúsá ni wọ́n ganu sílẹ̀ pẹ̀lú àwọn fúlàní wípé ìjọba Tinubu àwọn ni yóò fi sìn, gbogbo nǹkan táwọn bá fẹ́, gbogbo nǹkan táwọn bá sọ fún ni yóò máa gbọ́. ṣùgbọ́n tí ó jẹ́ kàyéfì fún ọ̀pọ̀ àwọn alágbára fúlàní àti haúsá pé gbogbo bí wọ́n ṣe rò kọ́ lórí, nítorí pé Tinubu ó kọ̀ láti ṣe ẹrú fún wọn. àwọn ipò tó sì ń yàyàn sí inú kọ́kọ́ dìjà lọ́dọ̀ àwọn haúsá nítorí tí wọ́n ní kò kó àwọn èèyàn àwọn táwọn sọ di ààrẹ sí ipò ńlá. wọ́n ní àwọn èèyàn tó jẹ́ ọmọ Yorùbá òun ni ó ń kó sípò ńláńlá tó pa àwọn tì. látìgbà náà sì ni àjọṣepọ̀ àwọn alágbára ilẹ̀ haúsá àti Tinubu ló ti dàrú, tí wọ́n ti ń sáré kiri pé gbogbo ohun tó bá gbà làwọn yóò fún un táwọn kò fi ní jẹ́ kó ṣe sáà kejì ní ọdún 2027. ní báyìí àwọn alágbára àtàwọn àgbààgbà ilẹ̀ haúsá wọ́n ti ń jáde, wọ́n ti ń fojú hàn síta o láti jẹ́ kó di mọ̀ pé kì í ṣe ìròyìn àhesọ iná ń gbé kiri pé àwọn ò fẹ́ kí Tinubu ṣe sáà kejì, àti pé lóòótọ́ ni àwọn dúró lórí pé ó gbọ́dọ̀ fipò sílẹ̀ lọ́dún 2027. ọ̀kan pàtàkì lára àwọn alágbára àti àgbà ilẹ̀ haúsá tó jáde sọ̀rọ̀ báyìí ni ọ̀mọ̀wé Usman Bugaje tó jẹ́ ọ̀kan lára pàtàkì lára ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ haúsá ìyún ìtànpè ní Arewa Consultative Forum ACF. nígbà tí ó ń sọ̀rọ̀, ọ̀mọ̀wé Usman Bugaje tó jẹ́ wípé ọ̀pọ̀ àwọn alágbára ní ilẹ̀ haúsá náà mọ̀ bí ẹni mọ̀wó, tóun náà sì tún jẹ́ ọ̀kan láàrin wọn. nínú ìgbà tó ń sọ̀rọ̀ jẹ́ kó di mọ̀ pé gbogbo àwọn ìgbésẹ̀ tí Tinubu ń gbé tó lóun fẹ́ fi tún Nàìjíríà ṣe ó ní ló ti fẹ́ báyé àwọn ọmọ Nàìjíríà jẹ́, pàápàá àwọn táwọn wà ní ilẹ̀ haúsá. ọ̀mọ̀wé Usman Bugaje wá jẹ́ kó di mọ̀ wípé bí àwọn ṣe fi ayé hàn Goodluck Jonathan lásìkò ètò ìdìbò ọdún 2015 ni làwọn yóò ṣe fún Tinubu náà lọ́dún 2027. ó ní báyìí ohun táwọn gbọ́dọ̀ ṣe ó ní táwọn ṣe fún Jonathan, káwọn bẹ̀rẹ̀ sí ní máa kó gbogbo àwọn ẹgbẹ́ alátakò jọ sójú kan náà, èyí tó lóyìnbó ń pè ní coalition. ó ní coalition yìí gan làwọn yóò fi lé Tinubu gẹ́gẹ́ báwọn ṣe ṣe fún Jonathan lọ́dún 2015, tó sì ní gbogbo ohun tó bá gbà àwọn ò gbọ́dọ̀ jẹ́ kí Tinubu kó ṣe sáà kejì lọ́dún 2027.